Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa, mo kí yín o nílé lóko lọ́nà lẹ́yìn odi wípé ẹ káalẹ́, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, etí tẹ́ fi gbọ́ wa kò ní di o. Pálapàla ìlú àpàlà ayé ti wá di nǹkan, ó ti di kẹ́hún débi pé oníkálukú lè wá máa sọ̀rọ̀ sí orí adé. Ṣùgbọ́n ṣá kórí adé náà múra ni o, kí ó má bàa di pé ipò yìí wọ́n á fi pìtàn. Àwọn mùsùlùmí mà ní o, wọ́n ti bẹ̀rẹ̀ rándanràndan wọn. Bẹ́ẹ̀ ni, ṣé ẹ mọ̀ pé àìpẹ́ yìí ni wọ́n mú àhesọ̀rọ̀ kan jáde nílẹ̀ Yorùbá níbi tí wọ́n ti ń sọ wípé kí orí adé máa dọ̀bálẹ̀ fún ìmáàmù, àbí bẹ́ẹ̀ kọ́ tẹ́ ẹ̀ bá gbàgbé dáadáa. Níbi tí wọ́n ti ń sọ pé kórí adé máa dọ̀bálẹ̀ fún ìmáàmù, pé ìmáàmù ju ọba lọ. Now tó ti di pé gbogbo ọmọ Yorùbá yarí mọ́ wọn lọ́wọ́ pé káàbà ẹ gbọ́dọ̀ dọ́rú ẹ̀ wò, ó ti wá di kí mùsùlùmí bọ̀ tá a sìn kọ́ máa sọ pé àwọn ò yájú sọ́ba o, àwọn ò dìtẹ̀ sọ́ba, ṣùgbọ́n kọ́ba náà má yájú sí ìmáàmù. Ẹ̀yin náà ẹ gbọ́ pálapàla. So ó fi style sọ fún ọba pé kọ́ba má lọ ṣe kí ni, kó má lọ wá o, tó bá wá kò ní lọ pé, àbí bẹ́ẹ̀ kọ́. Ṣẹlẹ́yìn mùsùlùmí yìí, ẹ̀yin àgbà ẹ̀sìn sódì, you are one of the problem of Nigeria. Ẹ wá mọ bàbá ń bari àwọn Ìṣẹ̀yìn náà tí wá ń jáde sọ̀rọ̀. Wàláì, ilẹ̀ Yorùbá tutù, ilẹ̀ Yorùbá tutù. Kí wèrè kan wá lanu gbàgà bíi tàkúté ọlọ́dẹ, ó wá kó àánú bíi ti àgbẹ̀ tó ń ṣọ̀fọ̀, kó máa sọ wípé ní ìlú Ìṣẹ̀yìn o, lẹ́yìn ìmáàmù ọba ló kàn, tó túmọ̀ sí wípé ìmáàmù ṣàgbà ọba, àbẹ́rí, tó túmọ̀ sí pé bàbá ni ìmáàmù jẹ́ sí ọba. Wàláì, Yorùbá, we are too gentle, and if you are too gentle, you are too gentle. Because tí ẹ bá ṣe bẹ́ẹ̀ ni, bó ṣe kọ́kọ́ sọ yìí jẹ́ kó ti kọ́kọ́ mú akọ òkúta níbi tó ti dá, kó wá ti ara ẹ̀ sọ̀kọ̀ àṣetánì. Torí tí kì í bá ṣe bẹ́ẹ̀ ni, èwo ni àgbàjọ ẹ̀sìn lẹ́sìn tẹ́ ẹ bá láyé, lẹ́yìn tó yẹ pé àgbéwọlẹ̀ Yorùbá ní ẹwà lẹ́yìn náà kan ti ń jábẹ̀. Ayé ti wá gba tápà, ó ti kọ́lé ìgúnnu. Bẹ́ẹ̀ ni, òun lọ ra àwọn mùsùlùmí ìsọnù yìí, ayé ti gba tápà, wọn ti ń kọ́lé ìgúnnu. Torí bí kì í bá ṣe bẹ́ẹ̀, ẹ sì máa sọ pé ìlú Ìṣẹ̀yìn àràbù ló ní. Ní ìta ń bá lọ yìí, ẹ sì máa ní ìlú Ìṣẹ̀yìn àràbù ló ní. Torí èmi ò gbọ́ bí tí wọ́n ti ń sọ pé ní Ìṣẹ̀yìn o, ìmáàmù ni bàbá kábíyèsí. Ṣé bá sọ pé kábíyèsí ni igbákejì òòṣà, àbí ẹ̀yin náà ẹ gbọ́, ó lóun ò sọ ìlú mi, pé tó bá jẹ́ ìlú mi o, ẹ lè sọ ẹbẹ̀. Ní Ìṣẹ̀yìn ìmáàmù ni bàbá ni mi, ìmáàmù jẹ́ sí kábíyèsí. Kóró gbá lẹ́nu yìí. Ẹ wá mọ̀ tó fọ́yìn jù, lésì pé wọ́n lọ bá ọba ni o. Ṣé mọ̀ pé àìdúró kọba, àìbẹ̀rẹ̀ kọba, àfi nà fẹ́lẹ́lẹ́ ni o. Làwọn bá débẹ̀ nù ọba ṣojúṣe, wọn ò tẹ̀lé àṣà àti ìṣẹ̀ṣe. Èyí ló mú kó yadé wá fárígá pé kí ló dé, ẹ̀gbin gbùn, ẹ fẹ́ wá bóun sọ̀rọ̀, tí ẹ kọ́kọ́ ṣe kábíyèsí, dọ̀bálẹ̀, pé láti fi hàn pé yes ọmọ Yorùbá ni, pé ẹ gbà ńlẹ̀ Yorùbá. Ohun tó bí ọ̀rọ̀ náà jáde rèé o. Ẹ wá ń pa bá ń bá rí ibẹ̀, bó ṣe rán ba létí nìyẹn ló bá pa ìtọ̀ fún kábíyèsí. Èèyàn mọ̀ Ìṣẹ̀yìn máa dé ló bá pàtó forí adé pé orí adé o, látayébáyé bó ti ṣe wà ní pé àwa o, a ò lè forí balẹ̀ forí adé, wípé orí adé ò lè gbàdọ̀ balẹ̀ máàmù. Ẹ gbọ́, àwọn àmọ́pá bá ń bá rí ibẹ̀ lórí ilẹ̀ wa, wèrè kan wá lanu gbàgà wọn sọ. Ọmọ Yorùbá, ó jẹ́ kẹ́ ẹ wá òkò níbi tó dání. Torí tí kì bá ṣe bẹ́ẹ̀, ìwọ sọ pé ò lè dọ̀bálẹ̀ kí ọba, ó tún wá sọ ní ààfin wípé pẹ́pẹ́ sí o, ohun tó ti wà látayébáyé ni. Yájú sáré kábíyèsí, ẹjọ́ yìí tẹ́ ti ṣe yẹn kọ́, ẹ ti yájú sọ́ba náà ni. Wọ́n dẹ̀ ní ẹni arọ́ bá fín, òun lọ bá ń pa. Ó jẹ́ kó bá ti ojú ẹ̀ yọ̀dà, kó ti ẹ̀yìn ẹ̀ yọ ni, kó ti ojú ẹ̀ fadà, kó ti ẹ̀yìn ẹ̀ kí wọlé. Bẹ́ẹ̀ ni, nítorí wípé kí irú yẹn wá máa sọ wípé táwọn bá bínú, ẹ̀yin jẹ́ Elédùmarè ni. Ẹ má gbàgbé pé ìránṣẹ́ lásán
lásán ni mo tún sọ, ìránṣẹ́ lásán ni gbogbo ẹ̀yin àfáà yín ìmáàmù jẹ́. Ẹ ò ṣe Ọlọ́run. Kí wá lóde tẹ́ ẹ̀ lè forí balẹ̀ fún un tẹ́ ẹ bá láyé. Ẹ wo kí mùsùlùmí máa sọ pé táwọn bá bínú, ẹjọ́ tẹ́ ẹ bá bínú ẹjọ́ Ọlọ́run ni, àbí tẹ́ ẹ bá bínú ẹ máa sòkè dilẹ̀ ni. Nonsense. Wọ́n láti máa sọ́kọ̀ ọba lójú pé tínú bá bí àwọn o, kò sí apá ẹnikẹ́ni tó lè ká wọn. Padà má sọ̀rọ̀ ẹ̀ mọ́. Àwọn ọba kékèké lẹ lè má fi yẹn halẹ̀ mọ́. Ṣẹ́lẹ̀yìn mùsùlùmí yìí, àwọn ọba kékèké lẹ lè má fi lè halẹ̀ mọ́. Ẹ bọ́ síwájú Ọọ̀ni, ẹ bọ́ síwájú Àwùjalẹ̀, kẹ́ ẹ máa sọ pé pẹ́pẹ́ sí tẹ́ ẹ bá bínú agbára anybody ò ká yín. Ṣọ̀gbọ́n pàbàtà pàjọ ọjọ́ etí ẹ̀. Ẹ̀yin kí ni rádaràda iṣẹ́ tẹ́rú tẹ́ ẹ lè sọ̀rọ̀ nígbà yí Aláàfin Ọ̀yọ́ kan tó gbéṣẹ́ yìí. Nígbà yí Ọba Làdó iṣẹ́ tẹ́rú tẹ́ ẹ lè sọ̀rọ̀. Kò sára tẹ́lẹ̀ dá o. So therefore ẹ ti wá sọ̀rọ̀ ayé ìdọ́lọ́run, ìṣọ̀lọ́run. Ìṣọ̀lọ́run, ẹ wọ ẹ jẹ́ ká kàfẹ́ ìṣàmùyẹ̀, ẹ jẹ́ gbọ́ táwọn ènìyàn sọ. Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún o. Ẹ máa gbọ́, ẹ gbọ́dọ̀ burúkú lẹ́nu ẹyẹ, ọ̀rọ̀ pálapàla, abẹ́ àgbà mi. Pálapàla lè jàre ẹ̀wò. Ìṣẹ́yìn kì í ṣe ìlú Fúlàní. Bẹ́ẹ̀ ni o. Kì í ṣe ìlú Fúlàní o, kí gbogbo Fúlàní kí wọ́n gba ìlú wọn lọ. Bẹ́ẹ̀ ni. Àìṣe kan náà. So ṣẹ́rí ọpọlọ ẹ̀sìn wèrè tó fi gba ilẹ̀ Haúsá lọ́wọ́ ọmọ àfọdé ilẹ̀ Yorùbá kó lè jọ o. Àwọn ẹlẹ́sìn jàgídíjàgan yìí ó jẹ́ kó gbá wọn sí gágá. Ẹ̀yin rádaràda ẹ fẹ́ máa fojú egbò tẹ́lẹ̀. Abẹ́ àgbà mi. Pẹ̀lú gbogbo ìwà òṣì tó wà lẹ́yìn lọ́wọ́ yín. Ìwà yín tó jẹ́ pé kò dẹ̀ bá ti Ọlọ́run mu. Ẹ̀sìn òṣì wo lẹ wá fi ń gbéra yín ga. Ẹ wo Yorùbá nation la fẹ́. Bẹ́ẹ̀ ni òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ ni ìkan ló ní onírọ́ ni bàbá yìí o, ọmọ àlè Fúlàní ni wàá ti mọ̀ pé Fúlàní nílé. Bẹ́ẹ̀ ni ìkan ló jẹ́ kó wá pé orílẹ̀-èdè Yorùbá nìkan ṣoṣo ní ọ̀nà tí yóò mú ìdẹ̀ra wá o. Bẹ́ẹ̀ ni o, ọ̀kan ló ní bí ó ṣe òun bí kóun fi ọ̀bẹ gún nítorí àwọn ẹrú Fúlàní ní gbogbo àwọn wèrè tó ń sọ̀rọ̀ yìí. Ẹ̀yin Yorùbá ẹ ti bọ́ sọ́wọ́ o, torí nílẹ̀ Yorùbá pẹ̀lú àwọn ẹlẹ́sìn tí ó yàtọ̀ sí ẹ̀sìn tá a bá wáyé, ọba ọmọ àforí balẹ̀ fọba mi àìbọ́ba dúró. Bẹ́ẹ̀ ni o, ọmọ Fúlàní lẹni tó sọ eléyìí. Ẹ wọ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá, àfi ká tètè gba orílẹ̀-èdè Yorùbá o kí àtúnṣe lè wà. Ẹ bá wa share, ẹ like, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ ó yá àwọn èèyàn pé Yorùbá nation ni o. La fi ń sọ pé God bless Yorùbá nation. Ó dàbọ̀.